trouble in the streets. Watch out. Right. Jump by stop. Watch out. Trouble in the streets. Watch out. Right. Jump by on the way. Get out. Fight. Trouble in the streets. Watch out. Right. Jump by out to stay. Good evening, my friend. Cabo. Iyami, Abiola, Fatiga, welcome on board. Aziz, welcome on board. Adenike, Shobanjo, welcome on board. Alajami, Idaya, welcome on board. Alright. Abiola, welcome on board. Please, welcome on board. Ladies, Moria, Akile, welcome on board. Adebayo, welcome on board. Please share, make your prayer. Let them know we're here. Welcome to David Hamilton Voice. And concern Omo Yoruba Television. Welcome to your station. We are starting with Ligado Sisters. Ain't me, loco. I want old Daffy. She can get in there. I want Ligado Sisters. Fún ẹ̀yẹ̀ mọ́ kéèké lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ń bọ́ sí àwọn orin ní àwọn orin àtijọ́ láti bẹ̀rẹ̀ lọ́jọ́ tí ní wàhálà ń bẹ lóko ló ń gẹ́ fún ara rẹ̀. Ewu náà ni ẹ̀yin tèmi ẹ káàbọ̀ ẹ̀mọ̀ pé àwa ẹ̀mọ̀ pé máa kọ́ mísíkì bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ pé mi láìkì mísíkì gan. Ìyá mi Esther Ige àwọn tèmi ní kọ̀sán ọmọ Yorùbá ní Esther Ajibade welcome on board. Ìyá mi Esther Ige àwọn tèmi ní ti concern ọmọ Yorùbá Erelu Victoria Erelu orúkọ yìí ṣe Erelu tèmi nìkan ṣe ni ẹ o
Erelu Àbíkẹ́ Adé yẹn mo fẹ́ máa gbọ́ eléyìí máa confuse mi o. Erelu Àbíkẹ́ Adé pàdí mi èjẹ mi èèyàn mi bébì mi welcome on board. Erelu tèmi gan ṣó tí má ti Erelu ní mi máa ń dùn ni èèyàn yìí èèyàn gidi lálùbáríkà àwọn ọ̀gá wa nìyẹn ẹ̀ka àbọ̀sọ̀rọ̀ ètò ìyá wa Erelu Àbíkẹ́ Adé communication welcome on board ìyá lálùbáríkà welcome on board. ẹ̀yin tèmi ẹ̀ka àbọ̀sọ̀rọ̀ ètò yín ètò ìdájọ́ máa ń sọ tọ̀rọ̀ èmi ọmọ yín náà ni èmi ọmọ yín olólùfẹ́ yín àpàtì yín ẹ̀jẹ̀ yín bàbá àgbà nílùú London the fine boy connection ọmọ wọn nílùú kalẹ̀ akọgun ọmọ abágun òkè ń pẹ ẹ̀kábọ̀ àbá tí òkè gbẹ̀rẹ̀ sọ tọ̀rọ̀ àbá tí òkè gbẹ̀rẹ̀ sọ tọ̀rọ̀ bójú òun nìkan sọ tọ̀rọ̀ lọ ní bá tẹ̀lé Àbíkẹ́ Adé báyìí inú mi máa ń dùn ní olóòótọ́ ọ̀rọ̀ bíi tèmi báyìí wọ́n lè gbé mi ọkàn mi balẹ̀ wọ́n ní wẹ̀yìn ẹ̀ wò bówó lọ́mọ ogun wẹ̀yìn ẹ̀ wò akọgun wẹ̀yìn ẹ̀ wò Àbíkẹ́ Adé wẹ̀yìn ẹ̀ wò bówó lọ́mọ ogun wẹ̀yìn ẹ̀ wò bá ṣe wà rí àwọn méjì ọ̀sẹ̀ tó lè láàrin wa. Come on board my darling sister Àbíkẹ́ Adé communication ẹ ṣe gan àwọn olóòótọ́ ọ̀rọ̀ àwọn táwọn bá tó nìyẹn ẹrújú alẹ́ irú bó ṣe bí gbogbo ẹ ṣe ń lọ ẹ kú àtàárọ̀ ẹ̀yin tèmi ẹ kú àtàárọ̀ bójoojúmọ́ tó bá di pé àwọn aláìgbọràn fẹ́ gbọ́ àwọn ajáde everyday ni tí wọ́n fẹ́ bàṣẹ́ jẹ́ fún wa bójú everyday ni àwọn ajáde àwọn jẹ́ kí gbogbo ayé mọ̀ pé irọ́ ni a máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn tó bá fẹ́ bà iṣẹ́ wa jẹ́ àgbọ́dọ̀ máa jáde everyday láti sọ fún pé irọ́ náà ń pa o kò sógun kò sọ́tẹ̀ ilẹ̀ Yorùbá o àwọn ló ń fa ogun fún àwọn kò sógun kò sọ́tẹ̀ Koko Zaria mi ò mọ̀ rí MC Olóhùn mi ò mọ̀ rí but they are good people the information tí mo get nípa wọn they are good people wọn ṣe ọmọ èèyàn burúkú wọn ṣe ọmọ jàtìjàtì wọn ṣe ẹni mi Yorùbá ẹ jẹ́ ká jáwọ́ ní àpọ̀ntí òyọ̀ ẹ jẹ́ ká gbómi lákaná kí ló ṣe àwa Yorùbá kí ló ṣe wá táwa ẹni mi pẹ́ ní mi àwọn ọmọ ọlọ́mọ jókòó wọn jẹ́jẹ́ ṣé wọn lówó tán lówó ni wọn láì tán ní láàrin yẹn fọmọ ọlọ́mọ lẹ̀ ẹ má drag wọn to mud kí ló ṣe ẹ bá fẹ́ tẹ́yìn bá ti wà ní mud ẹ má drag àwọn ọlọ́mọ to mud jẹ́jẹ́ wọn ló jókòó wọn ṣe wọn lọ kò sí ètò kọ́ntínú ẹ fọmọ ọlọ́mọ lẹ̀ à ń ṣe Yorùbá nation tiwa lọ wọn sọ ká má ṣe wọn dá wa dúró wọn mú wa lọ́wọ́ dání ṣé wọn ṣe Hausa ni wọn ni ṣé Hausa ni Koko Zaria ni ṣé Ìgbò ni MC Olúọmọ ni nbọ ló kọ́ hòtẹ́ẹ̀lì ẹ̀ sí nbọ ló àwọn olókọ́ hòtẹ́ẹ̀lì wọn sí nbọ ló fẹ́ gbé lágbàlẹ̀ Yorùbá ká má gbé ìgbésí Yorùbá ẹ ká máa rí ara wa ká tó sọ̀rọ̀ ṣé MC Olúọmọ jáde pé ó àtẹ́tí press pé èmi MC Olúọmọ o èmi Koko Zaria o mo gbé ìgbésí Yorùbá nation o mi ò fẹ́ yẹn gbọ́dọ̀ wá o ẹ̀kọ́ tí a gbèrú mọ́ọ̀sì ẹ̀ ń ṣe fún ọmọ ọlọ́mọ ẹ mọ̀ pé orí àìṣe orí àìrò ó máa ń bẹ ẹlòmíṣà bẹ́ẹ̀ ṣe gbóhùn tí bàbá rẹ̀ náà káfọ́ náà títí nìyẹn bẹ́ẹ̀ ṣe gbóhùn tí wọ́n títí nìyẹn orí MC Olúọmọ MC orí Koko Zaria rẹ̀ dúdú kí ló ṣe ní àwa Yorùbá tẹ́ pé akọ̀mọ́gbọ́tẹ̀kọ́tẹ̀ kí ló ṣe wá àṣẹ Yorùbá wa jẹ́jẹ́ ẹ fẹ́ bàjẹ́ fún wa kò sẹ́ni tó lè bàjẹ́ a ní gbà ní nǹkan tó máa wọlé máa gbà àwa ò ní gbà ní olùkọ́ àgbélé lẹ́nu ọ̀rọ̀ tàbá sọ pé àti jẹ́ntù mi pẹ̀lú ìgbàgbọ́n ìgbà ní jáde tani ọmọ náà tó fẹ́ bàjẹ́ jẹ́ fún wa táà ní jáde táà ní wọn sí lébi tó ti ń bọ̀ tàlọ́mọ náà tó fẹ́ jáde tó fẹ́ bàṣẹ́ jẹ́ fún wa àti ká ṣe bí ọmọ ló wà bí ká ṣe bí ọmọ jẹ́jẹ́ àwọn wá fẹ́ gba Yorùbá nation wà á ṣe fún ìjà kí ló dé ẹ wá sọ Yorùbá nation ẹ tún ẹsẹ fracas gbogbo èèyàn ń pè lọ́tún lọ́sì ẹ bá wọn wí ẹ sọ̀rọ̀ kí ló ṣe wá lọ́tún lọ́sì everyday ẹ tí mi ti kún bó jẹ́ nínú kíní ẹ̀rú bàbá mi kíní mo ṣe ń ba wọn ba kíní ìjẹ́ lọ mo ṣe ń bàjẹ́ lọ yóò dáa ẹ bá wọn sọ̀rọ̀ mo ṣe sọ̀rọ̀ yóò dáa wọn bá ṣẹ́ yìí jẹ́ lóòótọ́ wọn lè ń bàjẹ́ ẹ fi aburú nǹkan burúkú ẹ fi sáyọ lọ ẹ ń pàṣẹ jẹ ẹdẹkùn ẹ pàṣẹ jẹ àwa ò ní gbà tàbá dákẹ́ kí ipá lè sọ̀rọ̀ tàbá táwa sọ pé à ń ṣe gentleman
wọ́n ní orí tí wọ́n ṣe wé ni ó wà ń bẹ̀ àwa ti kó lọ mọ́ta ìdàgbà tá ń sìn àti di àgbà tá ọmọ tọ́nà làwà òṣèlú àwọn àdàgbà sí táwọn tó kí a ṣe gentleman kí ẹ pé àwọn ọmọ ọ̀tá sọ wà ní ká ṣe nǹkan in the same way ká gba Yorùbá in the same way ẹ̀yẹ kan dẹ̀ wá ẹ̀dẹ̀ ń bàṣẹ́ jẹ́ ẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀dẹ̀ fún Yorùbá nation ẹ̀ ń bàṣẹ́ jẹ́ fún wa ní Koko Zaria MC Olúọmọ wọn ò ṣe ẹni mi wá wọn ò dẹ̀ ń ṣe ọ̀tá Sunday Igboho kí ló ṣe wá tẹkùnmọ́ ẹ̀kọ́ ẹni mi akùnwọ́tà kọ́ta lójúmọ́ wáyé fẹ́ mú orí bàbá àgbàrá àdánù pẹ̀lú bàbá Sunday Igboho pẹ̀lú kúrò kọ́ máa jà láì jà láti nǹkan ẹ ti ṣe ìgbà náà títí ẹ kó lórí ẹ bọ́ sórí àwọn ẹ̀sìn Olúọmọ pẹ̀lú Koko Zaria kí ló ṣe yín náà wọ́n ṣe nǹkan ní ìdílé yín ni ẹ fọwọ́ lọ́mọlẹ̀ ìgbà tí wọ́n ní ẹ kọ́ wọ́n jẹ́ ayé orí wọn lọ ẹ fún wọn lẹ̀ ẹ dẹ́ enjoy their life wọn ìfà jáde kò sí ní wọn jáde ni pé ẹ̀yin Yorùbá jíde kìíní o kò ní dá fún yín o kò ní dúró abẹ́ fún yín o àbí ẹni tó bí lọ́mọ jáde ní ló ṣépè fún wa rí àbẹ́ ẹni Koko Zaria jáde ló ṣépè fún wa rí pé ẹ gbọ́dọ̀ pé àwọn bá bí yàrá yín láyé ọmọ bòde kó address press ṣé tó máa ń ó lè address press náà pé òun lè fẹ́ wa lẹ́kọ̀ọ́ káwọn àwọn bèèrè lọ́wọ́ pé ṣé wọ́n lè kó ni àwọn bèèrè lọ́wọ́ pé ok Tolúwa nílé àti ẹkún rẹ̀ bí wọ́n lọ́jọ́ ilé Yorùbá òun wọ́n sọ bẹ́ẹ̀ náà àbọ̀ jáde kí wọ́n sọ bẹ́ẹ̀ rí ni pé ẹ̀nà ọ̀gbọ́dọ̀ wá o agbègbè alájọ nílé Yorùbá náà kò sí ìyànkú ní stop ìyànkú má ṣe ìmúdá wò gbogbo wọn àwọn gbérùmọ̀ tí ò sí àbẹ̀yìn fún ọmọdé lépè èpè tí ò sí ọmọdé tí ò ṣẹ̀ tí ò rò kí ló dé ilẹ̀ Yorùbá kí sẹ̀wá Yorùbá náà tá a máa bá ṣe jẹ́ fúnra wa and ká ṣe nǹkan ní decent way ká gba Yorùbá nation wa ẹ̀jẹ̀ jáde ẹ̀jẹ̀ bá ṣe jẹ́ everyday kí ló dé ṣé torí ní àyè là ń wá tàbí ẹ̀ ṣe òkúta ń ṣe yìí àbẹ́ àbílì lótótó ayé wà á tọ́pẹ́ afẹ́ gba Yorùbá nation yìí àwa kan wà bó ṣe ìdí méjì náà àwa máa dúró fún hòtẹ́ẹ̀lì Yorùbá nation a máa gbà á ní òwúrẹ̀ sẹ́yìn ó lè bàjẹ́ á mọ àwọn èèyàn tó yẹ pé the correct the authentic agitator tó ń jà fúnlẹ̀ Yorùbá tó lè fẹ́ ká gbà á tó fẹ́ ká gbà á dẹ̀ mọ àwọn tí yẹ pé they are just noise maker tó pé they are just noise maker lórí social media pé they go up and down kan pàṣẹ jẹ́ àwa ò ní gbà tó káwa nìkan ní a fight ẹ̀ I'm a fighter a jáde anywhere ni àní gbàkí nǹkan pàṣẹ wa jẹ́. But that's go. We name and shame them. In no way. I so let us see. I probably obey we see. The bad jawo, the baby passage from one. We will name and shame. You are not Jalawa. We don't have fun. Stop where. Kaka she gonna decent way. Omoluwa biniwa. Omoto bi láti lere wa. Anybody to bat him back. To bully to win Sharawa, you are just doing for yourself, for selfish interest. Oh, Sharawa. I think by Yorùbá nation, lórí òótọ́, lórí òdodo, Ọmọlúwà bí lábẹ́ fi gbà, and she talk. And now, why not Kura? I didn't create any for our kilo de, kilo shiwa. And when I'm joking, they are Majaja, oh, Tassiwa, Koko Zaria, Tassiwa, MC Olúọmọ, Tassiwa. Adé ń bẹ̀ ṣépè fún wọn adé ń lọ kí wọn bọ hey kókó náà kọ́ gbọ́dọ̀ wá ẹ̀mí lọ́dún wọ́pọ̀ àbọ̀dọ̀ wá sí kó kókó náà wọ́pọ̀ ń bọ́ dání ń bọ́ ní MC Olúọmọ ti jókòó tó ti àjọ ìdìpẹ́sì pé ẹ̀yin Yorùbá nation o ẹ̀ gbọ́dọ̀ wá sí kó ẹ jẹ́ ká rí téèpù yẹn bí sọ̀ náà. Ẹ káàbọ̀ mọ́ ìyá ayé wa ní Morgan God bless you ma àwọn tí wàá ní mo ṣe nìyẹn God bless you. Ẹ jẹ́ ká rí téèpù tí ibi tí MC Olúọmọ tó yí gidi pé ẹ̀yin kí Yorùbá nation ló ṣépè fún wa tó pé ọ̀ bí yàrá yẹn bẹ wá sí kó ló ti sọ kí ló tá kí ló làákàyè wa náà àkànjókòó àkànbẹ̀rẹ̀ àkànbẹ̀sí gbẹ́rú náà sí kiri àbẹ̀sí ṣépè fún ọmọ ọlọ́mọ ẹni tí ò ṣe wa ẹ mọ̀ pé ẹlòmíì orí àìsàn èpè tẹ́ ẹ̀ ṣe ẹ̀kọ́ inú padà lọ tẹ́bá tí ò dáfẹ́ lòmíì ẹ̀nímọ̀ kò tó ṣe tó bá ṣiṣẹ́ tí ò bọ́ sí fún torí pé orí àìsàn orí ìpè àìsàn ìpè àrò tẹ̀tí parọ́ mọ́ bọ́n ti parọ́ mọ́ kò jọ́ mi lójú bàbá wa rẹ̀ náà káfọ̀ ojúmọ́
lẹ́yìn tàṣí lẹ́yìn burú tẹ́sí gbogbo ẹ̀ láṣẹ láìrò kò jọ mí lójú irú tẹ̀kọ́ sí láìrò ká fọ́ ìgbàkọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí nàbọ̀ lánàá mọ́ ní kílókò bàbá rẹ̀ pẹ̀lú abẹ́ṣẹ́rá ìlú lẹ́kọ̀ọ́ ṣé ààrẹ mú alọ́ dáná ká má ṣe ráì lẹ́kọ̀ọ́ ní ẹ̀yìn lẹ́yìn tó kọ́ ara ẹ̀ jẹ́jẹ́ ẹ̀ drágẹ̀ sí ẹni ìsìn Yomi Koiki ó lóun bá ààrẹ sọ̀rọ̀ ààrẹ fún wa blessing mo sọ̀rọ̀ tipẹ́tipẹ́ ààrẹ mú wa lọ́wọ́ dání ààrẹ fún wa blessing pé ẹ má ṣe jẹ́ yín lọ ń support yín 100%. Ibi ààrẹ tó ń bú nìyẹn o àwọn pẹ̀lú Koiki sọ̀rọ̀ lọ́sàn-án yìí o ààrẹ tí àwọn aláìkan mọ̀ tó ń bú nìyẹn o ẹ pé Koiki kẹpẹ ààrẹ wọ́n ìsọ̀rọ̀ lọ́sàn-án yìí o àwọn kan tó wà jẹ́ pé enemy of Yorùbá wọn kò bẹ̀ sí wá wàhálà kiri pé má ṣe sẹ́yìn lọ Oòduà wà lẹ́yìn àbí ẹ̀rí ààrẹ tó jáde rí tó yẹ ọ̀rọ̀ pé jáde sí campaign lágbẹ̀dẹ̀ rẹ̀ níwájú tó jẹ́ ààrẹ rí ẹ̀fà rí àyè tó jáde rí kí ló tá àṣọgbọ́n jáde lákẹ́sí kan wá tàkò fẹ́ máa kọ́ sí trouble kàdé pé because mo fẹ́ ní viewer mo fẹ́ ní 1000 yẹ kí n wá àwọn kan kí n kò sí àwọn aṣẹ́ bí ìwé ìgbà bí asínwé bí kò sẹ́ tó lè mú mi àwọn type kiri àwọn abẹ̀sí bú wọn etí kan tẹ́ ẹ̀ mọ̀ ṣé bá fẹ́ gba Yorùbá nation yẹn àwa jáde àti tatán àti gbé àgbàlagbà yẹn láti dọmọ kékeré kágbàlagbà jókòó tẹ́gbọ̀n láti dọmọ kékeré because a ò ní gbà kí ẹ̀kọ́ wa bàṣẹ kó wa bá ìlú kó bá kí ni jẹ́ because etí mi ti kún everyday bó jẹ́ nínú group tó wà ní bàbá wa bá wa ṣe bàbá má yẹ kí ni ìbàjẹ́ kí ló dé àkọ́gun ìgbọ́n má ìbá ẹ̀ lè bá kó sẹ́ńtà lè bá sọ̀rọ̀ ẹgbàá náà ọ̀rọ̀ náà fi hàn lẹ́gbọ́ tó bá jásìkò we name them and shame them wọ́n á kọ̀ sọ́mọ́ tí wọ́n fẹ́ bá ṣe jẹ́ fún wa. Kí ló dé kí náà ṣe bẹ́ẹ̀ kí ni gbogbo kí la fẹ́ gé nínú kan yìí ká máa pa nǹkan jẹ́ kí la fẹ́ gé nínú ẹ̀ ṣé tó pé fake view àtàfẹ́ ní àwọn òpònú olóbùkú wo ló jẹ́ pé tó yẹ pé tó lẹ̀ ṣé ọdún wọn ṣó òbúkẹ́ àwọn kan burúkú báyìí tó ń sọ̀pọ̀tì mú ṣó burúkú báyìí tó ń dalẹ̀ Yorùbá tó ń dà tẹ̀lé sọ̀pọ̀tì ẹ̀ àwọn ánímà wo ló máa sọ̀pọ̀tì ń gọ́ bẹ́ẹ̀ náà tẹ̀lé sọ̀pọ̀tì ẹ̀ ẹ̀ bá sọ̀pọ̀tì bẹ́ẹ̀ ánímà ní ẹ̀ bá sọ̀pọ̀tì ń gọ́ bẹ́ẹ̀ anima ni ẹ jẹ́ ká sọ bí tọ̀rọ̀ wà ṣàmọ bẹ̀rẹ̀ sọ tọ̀rọ̀ ni ta ló ń tọrọ ètò tó dé alẹ́ náà bí táwọn abalẹ̀ ayé wa dé nsìn tá lè sọ tọ̀rọ̀ ṣé pé nípa máa bàbú wa ṣé ní ọdún ilẹ̀ ńlá ní tá a máa ń bẹ̀rẹ̀ sọ tọ̀rọ̀ ẹ̀yin yóò bá jẹ́ ẹgbà yín because wọ́n bá àwọn ẹyẹ mọ́ yín lọ́wọ́ tẹ̀ bá ti jẹ́ pé bàtẹ́ ọ̀pẹ́ sọ̀rọ̀ sókè àkànwọ́n máa dream ni tàbá ṣe dáadáa ọlọ́wọ́ ayé kí n jẹ́ dreamer tàbá ṣe dáadáa I'm telling you I'm a dream every day ni ẹni pé àríkò lójú kan wọ́n sì ẹlẹ́ṣẹ̀ mọ́ra lára bàtà àdàkùn mú takùn ẹni tí ó ṣe wá takùn create enemy fúnra wa enemy èní ààrẹ náà káfọ̀ ọ̀la Aláàfin Ọ̀yọ́ ọ̀túnla bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹni tí wọ́n ti kíkan Koko Zaria ọ̀ MC akùn create ẹ̀kọ́ sí àwọn enemy ṣá bí tí ò sí enemy tí bá fẹ́ gbalẹ̀ Oòduà nìyẹn tí ìyẹn dáná ti gba ìgbà nation nìyẹn ẹni tí ò ṣe tí ò rò tí àrí tó ṣe tí àrí ogi kágbó ti address president pé ẹ̀yin Yorùbá nation yóò tẹ̀pẹ́ ẹ̀yin Yorùbá nation yóò tó ṣépè fún wa pé tá bá ti bí ìgbà ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ wá ṣe rádìí o àápàdé lẹ́kọ̀ọ́ èmi bàbá mi ló lẹ́kọ̀ọ́ ìyá mi ló lẹ́kọ̀ọ́ ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ àápàdé ńbẹ̀ then we know àwọn àpò ẹni mi wá ni ó declare war against us then adé mọ̀ ọ́n mọ́ra wá táyà pé o ti declare war o àṣẹ àrùn ẹ o but tí sìgá wúdí òkè àgbọ̀ ha lẹ́nu ẹ̀ adé ń gbé kiri adé ń ṣègbè fún family ẹ̀ òun lẹ́lẹ́dàá náà ọ̀rọ̀ tí mo sọ lójúmọ́ ni kó rí pé àṣírí ẹ̀bọ̀ ti tú ààrẹ nípa ààrẹ íńtánẹ̀tì tó sọ nípa ààrẹ bàbá wa tó bẹ̀rẹ̀ sí sọ kìsìkò tó sọ nípa ààrẹ tó ń ìpín àṣẹ ìpín àrò ìpín gbé òsì lórí odidi ààrẹ ọ̀nà káàfọ́ gbogbo ilẹ̀ Yorùbá alánúgbàwò àti ẹni kọ́ṣọ̀ hàn àbákọ́jọ́ wájẹ́ alẹ́gbẹ̀gbà Yorùbá nation àwa ò ní gbà bókà wà nìkan àfẹ́ kí n bọ́dí láìkí wá èmi ṣe ṣókan láìkí mi olóòótọ́ ló máa láìkí mi nítorí ẹ̀ pé ló máa láìkí mi olóòótọ́ ló máa láìkí mi ọdún ìlàkà ló máa láìkí mi
ẹ tí ò ní làákàyè like mi, ẹ tí ò ní like máa hate mi ni I don't give a damn. ẹ tí ò bá ní làákàyè ni ò ní gbọ́ngàn tó à ń sọ pé òdodo ọ̀rọ̀ là ń sọ. àwa ò kì í jáde àkànjáde pé tó bá fẹ́ ní viewer ó pẹ́ ẹ má like mi yóò fẹ́ fake like ló fẹ́ like mi kí n máa parọ́ nǹkan tí ò sí. I need more friends dáwọn ọ̀rẹ́ kọ́ máa bọ̀ more friends kọ́ máa bọ̀ friend kọ́ máa bọ̀ kọ́ wá join wa. We need Koko Zaria, we need MC Olomo, we need all of them like that. Give come to my kid on my someone there anywhere. How we show anywhere MC Olomo support the dance. If you don't think jello loss, only my pretend. Only my pretend. Fún wọn jello loss, but deep down, Olúwa jẹ́ kó gba ìbánisọ̀ yìí o. I'm a solo comment because kì í ṣe bàtí òun ṣe ọmọ àlè. Bàtí òun ṣe ọmọ àlè Yorùbá. Àwa tún fẹ́ go against Yorùbá nation. Come on, by your nation. Kí ló fẹ́ go against Yorùbá nation fún? Kí la ṣe fún? Ṣé a ṣe ni? Kí lè ṣe o pẹ̀lú Sunday Igboho sọ́n jàre ni? Àwọn òbí wọn ṣe ọ̀rẹ́ ni wọ́n lọ́ọ́ ni wọ́n ṣe wọn ṣọ̀tá. Bàbá wa Akíngbáyé Victor bàbá mi àgbàlagbà ẹ káàbọ̀ sórí ètò àwọn ọmọlúwàbí tọkàntọkàn àwọn Yorùbá tọkàntọkàn nìyẹn. Àwọn tí mo respect ní Yorùbá nìyẹn. Ṣe káàbọ̀ sórí ètò bàbá mi. Káàbọ̀. Thank you. Lukman, God bless you. Òótọ́ ọ̀rọ̀ là ń sọ àwọn àgbẹ̀rẹ̀ àti òótọ́ ọ̀rọ̀ bàbá mi. Ṣé kí n má bàa wò? No, ṣé kí n máa sọ pé mo fẹ́ máa parọ́ pé má bàa bú mi? Ó gbà gbọ́dọ̀ bú mi ṣé mi lẹ́nu ni wọ́n bọ́ ẹ̀mí dání. Mi ò ní kí wọ́n dé lé bàbá ilé bàbá tó bí wọn lọ́wọ́ ní kí wọ́n dé bẹ́ẹ̀ ni. Máa gbé ọmọ tí a ní bàbá tá lọ́mọ náà tó ojú ẹ̀kún. Adákan fẹ́ ṣe bí a ṣe pé gentleman yẹn tó agbé gentleman tẹ́gbẹ́ kan. Táwọn kan mẹ́gbà kọjá wà á dájú lọ alẹ́ ìwà bàjẹ́ máa lójú pẹ́pẹ́ à ń ṣe gentleman ìfẹ́ kan bú mi o ìfẹ́ kan sọ̀rọ̀ mi o. Ó pẹ́ kan ló sọ. Táwọn ọmọ náà tí mo mọ̀ pé kì í pé mo ní nǹkan tó fẹ́ gbà ń bẹ̀ pé ká lè rí Yorùbá yẹn ṣe gbà. A kò máa bá ọgbọ́n olóòótọ́ a máa bá olóòótọ́ a máa bá olóòótọ́ jẹ́. Tí Kóìkí ò bá pé bàbá wa rẹ̀ náà fọ́ sí tó bá wọn sọ̀rọ̀ lọ́sọ̀ ta ló mọ̀ kọ́ ẹ lọ béèrè lọ́wọ́ Kóìkí àwọn ọmọ bàbá wa rẹ̀ sọ̀rọ̀ lọ́sọ̀ yìí tí bàbá wa fún wọn ní blessing bàbá wa kàn náà tó àwọn kan bú nìyẹn o nígbà tí kú náà fi tẹ̀lé lójú ààrẹ náà ká fojú gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn o tí gbogbo ilẹ̀ Yorùbá you expect her to come out kí wọ́n máa sọ pé yẹ́bẹ̀ kó you expect him to come out. Ẹkọ lórí ààrẹ ẹgbọ́ sójú kan mi ẹkọ ń lọ kiri ìfọ̀n bí ìgbóná kí pé tó la sọ di Yorùbá nation this fracas láti sọ di fracas pé ìjà lára máa fi jà ṣé bá fẹ́ gba Yorùbá nation nìyẹn ẹ jẹ́ ká lórí àwọn àná àwọn òpònú kan that's what they like to type to comment to share tọmọ ike nǹkan ń bàjẹ́ lórí wa àdé ń bàjẹ́ ṣé bá fẹ́ gba Yorùbá nation láàrin expect pé ká gain more viewers and more followers I mean. Tàbá ṣe irú nǹkan báyìí káwọn kan wá support wa pé yes ọmọlúwàbí ní àtẹ̀lé yín tàbá ṣe rally tell me ẹni ẹ̀lì tẹ́ bá rí àwọn ẹ̀lì tí mẹ́rin lẹ́rí bẹ̀ wọ́n di look at us pé àwọn ilé ọ̀nà nísìn àwọn ilé kí làwọn ilé gbá kan wà àdẹ̀fẹ́ kórí bẹ́ẹ̀ àfẹ́kórí bẹ́ẹ̀ we need more people. I need more people kó support wa káyọ̀ ṣe kíní ká lè gba kíní ẹ̀dẹ̀ ń bàjẹ́ adìẹ sọ sí ìgbà tó ń gbáyé mọ́ ilé tí ni àwọn àkàmá jókòó tó jẹ́ ẹyọ kan ni wá I thought that's why I don't want to àmọ́ òwúrọ̀ àwọn méjì mọ̀ tó mọ̀ bá ṣe group mọ̀ tó mọ̀ bá ṣe kíní I don't want to go ṣe kíní kan tí kan máa bàjẹ́ I don't have time. A gbọ́dọ̀ bá Yorùbá nation yín ni pẹ̀lú òótọ́ pẹ̀lú ọkọ̀ wọn pẹ̀lú kán lè mọ̀ pé àwa pé kì í ṣe àwọn tẹ́ẹ̀rí wọn yẹn they are not wọn ṣe wọn àkínpé fún Yorùbá nation amúra wa àmọ́ wọn tẹ́ pé à ń jà fún Yorùbá tàbí bá ànàmọ́dáwọn táwọn bá ní dealings do you want to name Àbíkẹ́ Adé somewhere orúkọ òrèèyàn ni no tell me ọmọlúwàbí èèyàn. Ó dùn mí nǹkan bá mi jẹ́ every time mo wà ní kíní àwọn èèyàn tèmi á pè mí pé akọgun
kí ló dé fún àwọn gbọ́ yìí ó máa ń bá àwọn ọ̀nà jẹ́ ọmọ ojú mi ò lè sùn test every day ẹ̀ẹ́dẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ kí ló dé tá a sọ̀rọ̀ báyìí àmọ́ sọ̀rọ̀ àfẹ́ pààyàn dábàá ti pẹ̀lú àmọ́ apá ni tá ló ń pa ṣé kílà ni wá ni ṣé àkìlà ni wá ni tàfẹ́ pààyàn ni mo sì fọ́ sọ́pọ̀ tó bá tẹ̀lé pé tó bá tẹ̀lé wá bẹ̀rẹ̀ láti tí MC Olúmọ àbí Koko Zaria rẹ̀ pé àwọn tẹ̀sán pé Yorùbá nation dáhùn jẹ́ wọ́n ní láì sọ pé àwọn fẹ́ bí remain Nàìjíríà ṣàwọn ìlú wọn fẹ́ pa wọ́n ni tó máa disturb wa táwọn ṣe kọ́ táwọn ṣe táwọn náà disturb wọn tó máa ṣe kọ́ táwọn ṣe ó tán we don't have the right láti pé they have the right to pé àwọn support Yorùbá nation àwọn fẹ́ remain Nàìjíríà once tó máa support wa tó máa disturb wa kò tí ó kọ́ wọn pẹ̀lú wọn and they have no one when they come out condemn us àdéhùn so nǹkan tí ẹ̀ka máa sọ àdéhùn pa nǹkan jẹ́ kiri àdéhùn sípà kan kó dáná àdéhùn pa nǹkan jẹ́ kiri olórí burúkú tó pèrè àdélé yìí oníṣoríire ọmọ burúkú wọ̀nyí gbọ́dọ̀ tí ń bọ̀ wọ́n mú àlẹ́ Yorùbá àwọn olórí burúkú ọmọ Yorùbá wọ̀nyí tẹ̀pẹ̀rẹ̀ yìí kìíní gbọ́dọ̀ tí ń bọ̀ àwọn olórí burúkú ọmọ Yorùbá jẹ́ náà nìyẹn they just come out online type everywhere wọ́n bá Yorùbá jẹ́ kiri àwọn olórí burúkú ọmọ àlè ara wọn nìyẹn tó lọ kiri tó ń gbé kiri wọn tàbí kiri àwọn olórí burúkú wọn fẹ́ ká bá Yorùbá nation yìí tí wọ́n yín wá ká bàjẹ́ fún wa ni wọ́n ká bàjẹ́ fún wa ni ẹ̀yin ọmọ àlè wọ̀nyí múlẹ̀ tí ń bọ̀ tẹ́ níran wọ̀nyí ọmọ lẹ́yìn tẹ́ níran wọ́n ṣèpè fún gbogbo yín ni ẹ̀dẹ̀ ń bàjẹ́ sọ́fẹ́ ẹ̀dẹ̀ ń bàjẹ́ múlẹ̀ tí ń jábọ̀ tẹ́ ẹ̀dẹ̀ lókùn lọ́hùn ẹfẹ́ ṣàfẹ́ ẹfẹ́ dá ẹ̀tàn oríṣiríṣi ìbò ló máa bọ́lé lórí ọmọlọ́mọ tí ò mọ̀ ẹsẹ̀ ẹfẹ́ sọ di ẹni bíi tọ́mọ́lá sínú ìbò náà máa fi gbọ́n lé máa ní òun lé kiri ọmọ tí ò ṣẹ̀ tí ò mọ ọkọ ẹ̀yin ẹ̀ jókòó sílé yín ẹ̀ sádànù ẹ̀ ṣàfẹ́ kí Sunday Igboho pín pẹ̀lú àwọn Koko Zaria pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ kọ́ máa ìbọn lé àwọn kiri láìṣẹ̀ láìrò láìjẹ́ bí ẹni nìyí wọn ẹ̀ kírètì fọ́bẹ̀ ẹ̀ kírètì fọ́mọlọ́mọ ẹ̀ dẹ̀ ní síbẹ̀ tí bá délẹ̀ tán orí Sunday Igboho náà máa lọ gbàdán sún lélẹ̀ dáná sún lélẹ̀ orí Sunday Igboho náà sún àbílẹ̀ kí wọ́n wá sún ni ẹni jẹ́ ní màdàrú wọ̀nyí Sunday Igboho sọ fún mi pé ẹni mi MC Olúmọ lòun ṣé wọ́n bá sọ fún yín àbúrò pé Koko Zaria ẹni mi lòun àtọkọ́ wọn jà ní abẹ́rẹ́ ibi tó ti búra wọn rí sábàdì sábà ni ó kọ́kọ́ wà láyé ara ẹ̀ sábàdì sábà ni ọdún náà fún olùkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀dẹ̀ fi wọ́n lẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ kọ́sù wàhálà ẹ ṣáà máa lọ kiri ṣá bí ìgbóná bí bàtà wọn ṣépè fún mi gbàdá yín ṣe yín ẹ máa lọ kí ẹ máa táàbù kiri ẹ máa dá wàhálà lẹ̀ ẹ máa gbèrè máa ṣépè ẹ tí ò ṣe tí ò rẹ ẹ máa kí ló ṣe yín ayé ṣe yín ni tẹ́ bá ṣe ẹ̀dẹ̀ wà kọ́ ṣe ẹ̀dẹ̀ ń bà tó jẹ́ fún wa ẹ̀dẹ̀ ń bà tó jẹ́ fún pé stop ẹ̀dẹ̀ continue tó bá dójẹ́ tó bá dọ́wọ́kẹ́ ẹ̀sọ́ fún mi sí pẹ́pẹ́ ẹ̀ nílà ákàyè kó wá di ìjà Yorùbá nation pẹ̀lú àwọn union lẹ́kọ̀ọ́ bá a lè máa jà tí wọ́n bá bẹ̀rẹ̀ jà ayé fún ìbọn fúnra wa àbẹ̀tẹ̀ para wa táàdì pààyàn kan tí a lè ṣe rálì mọ́ ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ ní common sense wọ̀nyí bí a ṣe ní àwọn ogun tiwa làwọn náà lọ́mọ ogun tiwọn tá a bá dá ìjálẹ̀ ń sìn tàbẹ̀ sí jà kò sígbà tí ẹ̀mí ò ní bọ̀ ṣe àfẹ́ gbàlákẹ́mi bọ̀ ni àgbàlákẹ́mi bọ̀ tẹ́ bá yẹ ti bọ̀ ṣé ìjọ ẹ gbà wípé àìníjọba nílùú ni àti kó Nàìjíríà bẹ́ẹ̀ mọ̀ ni ẹ ló làákàyè ni àìjọba rẹ òfin tí àwọn ìjọba tó ìwà ń bẹ̀ yìí òfin tó ń ṣe ó máa fi fọ àwọn tó ń support wọn ni ó máa ìgé sábà tí ẹ pé afẹ́kọ̀ọ́ Yorùbá nation ni ẹ ló làákàyè ni òfin tó ń ta ló ń sìn if anything happen today bí wọn àwọn tó ń kíkọ bá Gani kọjá de òfin náà máa fi mú bàbá wa pé ẹ mọ̀ pé wọn àìní bá àìwá Nàìjíríà òfin fake òfin tó ń ṣe the country náà ń ṣe òun láyé lò ìfẹ́ ní tẹ́jú bàbá wa gbé ẹsẹ̀ lẹ́sẹ̀ lẹ́ni òfin náà máa fi mú bàbá wa ṣàfihàn ní common sense ni. àwọn àṣe mọ̀ pẹ̀lú ọgbọ́n orí ni pẹ̀lú làákàyè ni tàbá ṣe tán lọ́pọ̀ tàbá dá wà lálẹ́ sí
tàbí sí para wa ṣé a lè ṣe ànálára lè mọ́ ṣé a lè kàn pé fún Yorùbá nation again ṣé o máa ń sì fún àti ṣe kí n lórí yín ni pẹ̀lú kẹ́kọ̀ọ́ lánàá gbà kẹ́ máa sọ̀rọ̀ you just go online type call kò jẹ́ kí n lórí pé no ọtí arákùnrin yìí sọ èmi ò lè ní no I can never mi ò lè gbà ìwọ́n tó sọ yóò kù dẹ́ káàtó wọ́n sọ arábìnrin yìí kò tó sọ kù dẹ́ káàtó bàbá yìí kò tó sọ kù dẹ́ káàtó no ìyàwó àlẹ́ fẹ́ kọ́lẹ̀ fún ilẹ̀ Yorùbá mi ò lè ṣe ẹ̀ mi ò lè support ìwọ́n tó sọ no ẹ má ṣe rẹ̀ kò dá ẹ má jẹ́ ká fà á níbi fúnra ọ̀rẹ́ ìyá kàwá fúnra wa nígbà tí wọ́n fà á níbi fúnra tàbá ok àbá bẹ́lẹ̀ ìjà tàbá tọ̀ ń jà tọ́jú pé wọ́n àwọn àgbàlagbà wa tàbá gbòòyà tàbí fẹ́ bá a ṣe Yorùbá nation tàbí kò ṣe tàbí fẹ́ bá a gba Yorùbá nation gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ gbogbo yìí ṣé ẹ lè dẹ́ nínú Yorùbá nation ẹ dẹ́ nínú jẹ́ sẹkẹtì yẹn fún lẹ́tà lásán kí ló dé ẹ̀yin olórí wọn ṣẹ̀fà táyé fẹ́ bàjẹ́ wọ̀nyí tẹ́ ń bàgàn jẹ́ wọ̀nyí èpè ló máa pa gbóyè èpè tẹ́ bá wá sí bá kọ̀ gbogbo èpè ló máa pa gbóyè èpè ẹ̀yin olórí wọn ṣẹ̀fà ní ayé fẹ́ bàjẹ́ ni ẹni bá ti bẹ̀rẹ̀ ayé tó bá fọwọ́ ẹ̀sìn gbé nǹkan burúkú èpè wọn fi pè pa yín ẹ̀mọ gbogbo orí ibi ẹgbẹ́ ń bọ̀ ni àbáyé fẹ́ bàjẹ́ ni dandan tẹ́ bá jẹ́ kí padà sí òkìrì mi èpè máa fi pa yín abẹ́fẹ́ dàgbà ni a máa débi kọ́kọ́kọ́ ìwèrè wọ̀nyí àwọn sí wọ̀nyí ẹ lọ síbi ọmọ kọ́kọ́kọ́ lọ máa ṣe olúkú yìí kiri ọkọ̀ máa rá nọ́sẹ̀nsì ẹ̀ wọ́n ti ṣàǹfààní lórí burúkú èpè lọ́wọ́ fi pa yín dànù ṣé èpè fẹ́ gbọ́ ni ẹ fẹ́ kí padà sí mo ṣe wà láyà àtijọ́ ni tí èpè gbà ṣe gentleman ẹ are not a gentleman o ẹ̀yin ìwèrè wọ̀nyí ẹ̀pá lọ́jọ́ sí kọ́kọ́ máa lọ lọ́jọ́ sí kọ́kọ́ máa kọ́kọ́ síbi fún mi àbúrò rẹ̀ ṣí ni ayé fẹ́ bàjẹ́ ni ọmọ kọ́mọ ráyé rọ́bíṣì ẹ̀ fífi ìpá ẹ̀ dànù lórúkú wọ̀nyí lẹ́sìn bọ̀ mú àlè lọ́mọ àlè lẹ́sìn bọ̀ we will not allow it ànígbà ń lú ẹ̀mú ilẹ̀ Yorùbá náà ó ti tó gẹ́ enough àlè quiet kábà wọn kéde máa bàbọ̀ jẹ́ fún wa ń gbẹ́lẹ̀ wà mo máa tẹnu mọ́ ń gbẹ́lẹ̀ padà bẹ̀rẹ̀ kí ní yìí ń gbẹ́lẹ̀ orúkú yín wà ó dùn tán ẹ̀rẹ̀ fẹ́ bàjẹ́ fún wa ó lọ́sẹ̀ yìí òróró bẹ́ẹ̀ ní ẹ̀kẹ́ bẹ̀rẹ̀ ìtẹ́lẹ̀ kó lè ṣe báyìí ó dùn èyí lórúkú ẹ̀ kọ̀kọ̀ jẹ tẹ̀ wájú ẹ̀ tá a bá bàjẹ́ ẹ̀ níwájú ẹ̀ táàmì ẹ̀ ẹ fẹ́ gbọ́rọ̀ ní ọba ṣòro ní ó dùn tán ni ọdún Yorùbá ti ń jìyà tẹ́lẹ̀ yóò jáde pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá àwọn ajáda fúnlẹ̀ Yorùbá ni làwọn èèyàn fi gbà á ó tẹ̀yìn kọ̀kọ̀ léde ìbùnà yìí wà tẹ́lẹ̀ ló jáde pé ó yẹ ká jà fúnlẹ̀ Yorùbá yìí o àtàwọn kakóra wa jọ tó ṣe é ṣe tán lẹ́yìn wá kó lórúkọ yín wá ẹ máa ń bàjẹ́ sí ẹ fẹ́ gbọ́rọ̀ ní ọmọ àti ronú yín tẹ́ ń tàbí kiri tẹ́ bá rí tẹ́lẹ̀ ẹ̀dínwó àgọ́ ṣe ẹ fẹ́ fọwọ́ yẹn ṣe nǹkan tẹ́ ń tàbí kiri wọn ni ẹ fẹ́ gbèpè ní. àwùjẹ so low bí ti yín máa fi èpè ránṣẹ́ sí fún yín lé ẹ máa bá kókó lórí kíní mi never in your life I no be gentleman ẹ máa ti fà ìbínú mi ni èpè máa fún yín mi ò máa jẹ́ dídọ́ yẹn. àdìkà ṣe nǹkan ẹ ń bá nǹkan jẹ́ fi máa jókòó ẹ wá bàjẹ́ inú mi á máa dùn inú mi á máa dùn ó ti mi ti kún everyday call inú àwọn èèyàn dùn afẹ́ palẹ̀ yìí o afẹ́ papọ̀ wọn o afẹ́ palẹ̀ bí kan ṣe fẹ́ gba information yẹn àwọn yẹn bẹ̀ ṣe sá fún wa àwọn tí o ṣe ẹni mi àsọwọ́n di ẹni mi ṣé àwọn tí ó pé kò ṣẹ̀wá kò rẹ̀ wá àdẹ̀sọ́ wọn di ẹni mi àdẹ̀sọ́ pé ẹ̀fọ́ gba information yẹn àwọn tí ó pé ká máa fà mọ́ra ká sọ wọ́n di èèyàn ká kọ́ni rájọ́ ẹni wa kájọ jà fún ọjà mìíràn yìí
when it's right time, to stand up to all this bully. But no way. Stop bullying people. Come on, we can't who be that person? Who be that person? One for you, one of your any. Enough. Wọ́n tó pẹ̀lẹ́ nínú wọn ìyá yẹ òní wàá kú kí ọdún tó kú mo ṣe àṣẹ fún ẹlẹ́ni onílàdún ìyá wọ́n tó fọwọ́ kọkí ní ẹ onílàdún oníbàárí Oòduà ẹ lágbára Ọlọ́run wọ́n tó pẹ̀lẹ́ ní Álímì oníbàárí Oòduà ẹ àṣẹ́dẹ̀ ti gùn oníbàárí Oòduà dábàá gbogbo oníbàárí wọ́n tó fẹ́ bàjẹ́ ẹ̀tẹ́ ń balẹ̀ tó bàjẹ́ ilé tí a ṣe ta ṣẹ́ olúbo ní ẹ̀ ti gbà lẹ́nu mi wọ́n ò ní bá wọ́n tó fọwọ́ kọ kínní yẹn god àwa ń gbàdúrà kí ká lè gbádùn Oòduà yín ẹ̀fẹ́ fẹ́ bàjẹ́ fún wa kò ní bá rí Oòduà yín kò ní síbẹ̀ kó dá máa gbà ẹ̀ tí wọ́n fẹ́ ká gbọ́ tí wọ́n fẹ́ máa bàjẹ́ nífẹ̀ẹ́ ká lè gbà kí wọ́n lo gbọ́n àríkìrìkì kan tó fẹ́ bàjẹ́ fún wa ẹ̀ ní bá adé lẹ̀ lérí yẹn tẹ́lẹ̀ burú lẹ̀ dání ó ti tó àsìkò tá máa fi àyájọ́ ṣépè fún yín alẹ́ bàìfọ́dẹ̀ máa fi gbọ́ ẹnìbọ̀dọ̀ wọ́n fẹ́ bàjẹ́ wọ́n fẹ́ lo ọgbọ́n adékèrèkè tó fẹ́ kárí Oòduà yìí gbà tó fẹ́ wọn lo ọgbọ́n oríṣiríṣi láti máa dàwárú wọ́n máa dájà lẹ̀ èpè lẹ́ máa gbà èpè tí àgbẹ̀ fúnpá tí mo ṣépè fún yín bẹ́yìn mo kòtò tẹ́ǹpà náà gbọ́jọ́ yìí wọ́n fẹ́ bàjẹ́ fún wa àdàbí wọ́n fi pa yín tí wọ́n gba kọ́bọ̀ lórí ẹ̀ pé mo ṣe gba kọ́bọ̀ lórí ẹ̀ ọ̀ mo ṣe pé mo fẹ́ gé nìkan kan bẹ̀ ẹ̀yin olóògbé kó má ṣàǹfààní wọ̀nyí ẹ fẹ́ gbé ìpè ní ẹ bá kọ́ anything rubbish thing wọ́n máa fún ilé pè ní mo wá torótoró lálẹ́ yìí ni inú ń bí mi gan ni ẹni mi ti kún kí ló dé ẹ̀dẹ̀ ń bàṣẹ́ jẹ́ kẹ́lẹ́ ní mi àti nǹkan ní decent way ẹ̀dẹ̀ ń bàjẹ́ afẹ́palẹ̀ yìí o afẹ́padà òun o afẹ́padà òun o afẹ́padà òun ta ni ẹ who are you? Ẹ ṣe nǹkan pẹ̀lú ọkùnrin ọ̀ṣun tọ́ ẹ má ṣe gbogbo ẹfẹ́ ní bí àbí ẹfẹ́ tó gbé dáwọ́ débẹ̀ ẹfẹ́ di mínísítà àbẹ́ di kíní kan ọjọ́ tí má ti jáde mo sọ àná mo ti sọ ẹbí ma ma sọ ẹ má ti bá ti bá kó dìbò mo fẹ́ kọ́tẹ́ kánṣẹ́lọ̀ ẹ má dìbò fún mi ẹ ló èké pé ó lè ní ẹ ló èké sí pé ó lè ní ẹ ìwọ́n tó fẹ́ jẹ ló ń wá ṣe pé ó ní jáde contest for election tó bá gba ìbánisọ̀ tán ordinary councillor tí má ti jáde pé ẹ dìbò fún mi o ẹ ló èké sí pé ó lè ní bàbá yìí ṣe pé ó ní jáde contest ṣe pé ó gbà kó kí councillor yìí ó gbà pẹ̀lú fẹ́ senator yìí I will never come. I'm not coming out. Me, I can't do anything. I'm doing my own for God. I'm not coming out. And I will say every day. Each program, I'm for you. Or to my daddy, come out back. To my daddy, I will say, I buy your banish. And me, I come, Mugbe, I put you, Bocon, very quarter for election. That's the last one. And my deal for me, a parole, we cannot trust you. You promise you're not going to contest election because people want to say don't drop on Yoruba or one country come only for any by the minister, above the councillor, above the senator, only we cannot trust you. But when you say you're not going to contest now only there, how can we trust only? And we get me. And look, sorry, every campaign against me, I'm not coming out. I'm not coming out. I will live for people to lè ṣe tó gbóná jèmí lọ tó lè ṣe àwọn wa àwọn ẹ̀gbọ́n wa tó lè ṣe tó máa gbé Yorùbá délẹ̀ lérí làwọn ń jà fún tó máa ṣe tó máa gbé alẹ́ rẹ̀ àwọn làwọn ń jà fún. I'm not coming out. I'm not coming for anything. Èmi ò ṣe pé fẹ́ gba ọkùnrin bẹ̀ èpè máa fi pa ẹgbẹ́ ìjọba fẹ́ bàjẹ́. Àdàbí mo ti sọ fún mi pé àdàbí mo bá kọ́bọ̀ tí èèyàn kan bá fọ kọ́bọ̀ lórí lọ́wọ́ ìjọba ìbẹ̀rù Oòduà tí èèyàn kan bá fọ kọ́bọ̀ sákàǹtì mi rí tí mo bá kọ́bọ̀ rí depuis on fait jangbo inde bàjẹ́ yìí tó bá dé gbà tó gbà kan tèmi tó fi owó yẹn sí rí tó bẹ bò mí Olúwa ní bò láṣìírí pé èmi kan akọgun tèmi yá méjì o
òun fún mi kọ́bọ̀ rí ọjọ́ fún election yìí pé àti ṣe Yorùbá nation yìí pé òun gbogbo wọn dá sí ẹ 1p tó kéré jù èmi ò ṣe oúnjẹkújẹ mo wá fún Yorùbá nation ni mo dẹ̀ mọ̀ àwọn tí pé wọ́n jẹ́ pé olóòótọ́ tó má dẹ̀ pé àwọn kan mẹ́bàjẹ́ fún wa inú wa bí mi máa jà máa fi bọ ẹ̀mí máa fi ṣépè fún yín tó pé òru ọ̀gànjọ́ àárọ̀ kùtù di orúkọ mi ò ní jẹ́ mi ò ní mú wọn máa ṣe àkàlẹ̀gbá Yorùbá nation yìí ẹ̀yìn kan wá jẹ́ ẹ̀dẹ̀ ń bá ṣe jẹ́ fún wa ẹ̀mí pẹ̀lú mi fẹ́ dùn nínú mi lè dùn tó pé àwọn alábẹ̀rẹ̀ kìíní yìí máa tẹnu wọn fi tẹ ìní ẹ̀dá wọn fẹ́ polówó máa kú àmọ́ wa àtàbẹ̀rẹ̀ àdé ìwà ń bẹ̀ náà ó dùn ní gbogbo ìjáde tẹ́ fẹ́ bàjẹ́ sí ẹ̀dá wọn fẹ́ kó ní kó lọ kú dànù ẹ̀dá wọn fẹ́ gbọ́ ni ò ní gbọ́ mi ò rí ọ̀kan kí ló jáde àbí àwọn ẹgbẹ́ pé ẹ̀kọ́ ní ẹ̀kọ́ tó kí jáde ni kò sí ọ̀kan tó kí jáde ẹ mọ̀ bàtà ṣe mí ti lé àbíkẹ́ nílé ọ́fíìsì màmá àbíkẹ́ adé tó ń ṣe tí fún wa náà gbẹ fún wa pẹ̀lú owó wọn ṣe àsanwó náà fún wọn ni ta ló wà ń bẹ̀ àwọn mélòó ní táìmù yẹn ó tún lọ bẹ jí ọbẹ jí wọn tó ń sílẹ̀ ẹ fẹ́ bàjẹ́ àwọn àmọ́ tó àwọn yẹn àmọ́ sí mọ́ àlẹ́ nọ̀nà mọ́ ẹ fẹ́ bẹ̀ṣẹ̀ fún wa tó pé à ń sọ tọrọ fún yín ẹ lè fẹ́ gbó tọrọ and every day every corner pé ókè o wọn kì í ní o wọn sì lè kí là gbé ṣé à ń nígbà fẹ́ gbà ń bẹ̀ ni tí ìbá pé nǹkan mi wà ń bẹ̀ ẹni tí ò ṣe wà á máa pa ọmọ ẹni tí ò ṣe wà á máa pa ọmọ ẹni tí ò ṣe wà á máa pa ọmọ ee Koko Zaria àti fẹ́ lọ ó fẹ́ pa Sunday Igboho MC Olúmọ tó bá gbọdọ̀ wá sí kó ibo lè ti gbọ́dọ̀ ti sọ bẹ́ẹ̀ mo ní MC Olúmọ ti kọ́ tó ti sọ bẹ́ẹ̀ fídíò ló fi sọ kí la wá ṣe nǹkan báyìí fún kí la ṣe nǹkan tí a fẹ́ gé nínú ẹ̀ kí la fẹ́ gé nínú ẹ̀ kí la fẹ́ gé nínú ẹ̀ kí la fẹ́ gé nínú ẹ̀ kakọ pé kakọ ń wá tọ́bù fún ilẹ̀ Yorùbá tó bá yá àwọn náà pé àwọn ilé ń gbéjà bọ̀ wá bá wọn àwọn náà rẹ́jà tó gbéjà bọ̀ pàdé wọn á di wàhálà. ẹ jọ ẹ tó bá ní aago MC Olúọmọ ilé tí mo ní lẹ́yìn kòkó lọ ẹ kó sẹ̀dẹ̀ sí mi kó sẹ̀dẹ̀ ẹ jọ ẹ tó bá ní aago MC Olúọmọ àgbọ̀dọ̀ kọ́ MC Olúọmọ àbúkọ́ Koko Zaria wọn ṣe ẹni Yorùbá òun ẹ bá jáde ní pé bẹ́ẹ̀ ni Yorùbá ni wọn ẹ má jẹ ẹ má sọ̀rọ̀ ẹ má ba orúkọ ọmọ ọlọmọ jẹ ẹ má tó pé àwọn pé àkànfin pé àkànwé àwọn wá sí pátì àwọn kan ẹ má borúkọ ọmọ ọlọmọ jẹ wọn ṣe ẹni ọ̀rẹ́ Yorùbá ni wọn ọmọ Yorùbá ni wọn ọmọ Yorùbá látàtà ni wọn wọn ẹ bá jáde pé wọn ṣe Yorùbá pé ẹ Yorùbá nation ẹ gbọ́dọ̀ wá kí ló ń jẹ àwọn nílé kó ni káwọn gbọ́dọ̀ wá sí kó ni ṣé àwọn ìjọba Èkó ni. Mbono ti jáde, Mbono ti sọ. We don't just act on rumors. Kàdùmá act on rumors. Rumors. Ẹ ṣe ìyá mi Àbíkẹ́ Adé communication. Okay, me fẹ́ máa go to this kini bẹ́ẹ̀ pé wèrè kan tó ń kọ̀ọ̀kọ̀ wọn yẹn I need kó dá ìyá mi everyday mo ń gbà kọ́ ẹ̀yin kọ́ ẹ̀mọ́ ikọ́ tẹ̀ ń gbà ní everyday ọ̀sán yìí àwọn màmá àgbàlagbà àmọ̀ ẹ̀sìn bẹ̀ mí pé mo ní kan pé mo lágbà pé mo lè ṣe báyìí lọ ní mi ò lè ṣe báyìí lọ ẹ jọ ẹ bá pe Elu ẹ bá pe bàbá Sunday Igboho ẹ bá pe MC gbogbo wọn ayé àgbàlagbà àwọn kan wọ́n dẹ̀ pe ogun sọ wọ́n dẹ̀ pe ogun láìṣe ogun. Thank you, Yami. Káàbọ̀ sórí ètò Yami Aláṣẹ Àdúrà olóòótọ́ ọ̀rọ̀ welcome on board madam God bless you ma Adébíyí Aláṣẹ Àdúrà. We don't need all this thing. I need gbogbo rubbish wọ̀nyí now. I need it now. We don't need it. Kí làwọn ta fún wàhálà wà ní ẹ̀jẹ̀ àti máa fọwọ́ àfà. Is so to make sense. Nǹkan tá a gbọ́ lẹ́nu yàn tá a dẹ̀ ti confuse ló sọ ọ́ tá a dẹ̀ ti ṣépè fún yàwó ẹ̀ ṣépè fún ọmọ ẹ̀. Láì gbọ́ lẹ́nu pé ó sọ pé ẹ̀yin pé àwa Yorùbá o ṣe MC Olúọmọ lè ṣe fíìmù kò lè ṣe fídíò fúnra rẹ̀ ni ṣé kò látẹ̀ press ni ṣé kò ṣe tó ń bẹ̀rù wa ni. ọmọ náà mojú kò lè jẹ ojú kan rẹ̀ jẹ ẹ̀dẹ̀ tó mọ́ fún ṣé wọ́n ṣe kò ní ìdílé yín ni. àbọ̀mọ́ táìmù tí wọ́n ní ẹjọ́ kí wọ́n let them enjoy their life táìmù tí wọ́n ní ẹ̀bínú wọn ni ẹ fún lẹ̀.
fún ọ́lẹ̀ àwa ń gbàdúrà fún àwọn àbúrò tó wà lẹ́yìn wa kó tó wa kó jù wá lọ ni àwa ò lè bínú láwọn wọ́n àti tọ́mà ti gó ìkéṣì bá ń ṣe tí wọ́n ti ṣe ẹni wa tó di ọ̀bọ̀n tiwa pé àwọn Yorùbá nation o àfẹ́rí yín ni o a máa pa yín ni o tí wọ́n ti ṣe kí láti tí wọ́n fẹ́ jọ dá mi fún mi ò rẹ́bà rí MC Olúọmọ ní mi ò gbọ́n mi kàn ní pé MC Olúọmọ pé mi ò rẹ́bà gbọ́ ní bóyá voice media pé mo gbọ́ pé àwọn Yorùbá nation o they are stupid they are useless I don't want to see them ẹgbẹ́ mi ò gbẹ́ fàgbọ́ rí ká lè gbọ́ voice media kọ́ lè gbọ́ voice ẹ̀gbọ́n sọ́ọ́ mi kàn rí àbí kò tiẹ̀ ṣe fídíò jáde pé láyé ẹ̀gbọ́n wa sí kò ẹ̀kan ṣáàfẹ́ yí ẹni mẹ́rẹ̀ ẹ ṣe ti bàbá títí ìyẹn ò tó yín o Olúwa gbàkóso ti bàbá wa tán ẹ̀dùgbọ́ sórí òkè tí náà ṣe ẹ̀ ti bàbá Ọlọ́run rẹ̀ láìṣẹ̀ láìrò kí la ní ìdìbò wọlé fún ẹ̀yìn ọmọ Yorùbá àgbọ̀dọ̀ sọ sókè sí o àgbọ̀dọ̀ sọ sókè sí we don't have the time láti pé àgbọ̀dọ̀ sọ sókè who be that person because no one talk àti kó lọ́mọ táyé di àgbàtà who be that person. I beg you mo fọlọ́ abẹ́gbọ́ wa ẹ̀yin olóòótọ́ tó wà nínú ìjàgbára yìí ẹ ká ṣe lọ́nà tó tọ́ ẹ ká ṣe in a civilized way anybody tó wà níjọ́ ẹni kó fẹ́ pa ọba òun fẹ́ pàjòyè tó ti ṣépè fàgbàlagbà tí ó rí ìfọba nígbè kò ń ṣe ara wa sẹ́ mo tún tẹnu mọ́ sẹ́ kò ń ṣe ara wa ọmọ àlè Yorùbá ọmọ tó hàn bí láti léere ló máa ṣerú ẹ̀ mo tẹnu mọ́ ọmọ tó hàn bí láti ọmọ tí ò ní dàgbà tí ò ní tọ́jọ́ mo tún tẹnu àṣẹlẹ̀ tó gùn ló máa ṣépè fàgbàlagbà ló máa bọ́ àgbàlagbà it's not our culture tó máa tẹ̀ ṣẹ́yìn tí ò tẹ́ wa lọ́rùn a máa jẹ́ máa bí tó a máa ṣọ́ra lọ́ra ayé àṣẹgbẹ́ kan fún wọn ni no bọ́ọ̀dì nílẹ̀ Yorùbá tó yẹ ọmọ Yorùbá tó ń bí láti léere tó ń tọ́ láti léere tó máa tó pé òun fẹ́ tí pé àfẹ́ tó bá lè ṣe ìrìn máa bá ẹ̀ tó bí lọ́mọ àfẹ́ tó lè fi máa mẹ́ tó bí lọ́mọ ló máa ṣerú ẹ̀. ẹ jọ ẹ tó bá ní aago MC ẹ send ẹ sí mi I'm gonna call him anytime ní máa pè é ẹ tó bá ní aago MC Olúọmọ àti bá lè bọ́ kí n kó send ẹ sí mi I'm gonna call him ọ̀ bí Koko Zaria mo fẹ́ gbọ́ lẹ́nu MC Olúọmọ ń gbé ẹ̀yin tẹ́ ń bọ̀ ní kíní o ẹ gbọ́dọ̀ wá o a máa pa yín dábàá wá sẹ́kọ̀ọ́ dẹ́ máa pè ní òótọ́ o ó ti sọ o bàbá yóò sọ ọ̀nà Ọlọ́run ọba kí la fẹ́ ṣe fún ọmọ Olúọmọ fún lùkà máa kọ́ máa tó pẹ́ ní àfa kan náà kí la irú ṣe èèyàn ṣe nǹkan mẹ́wọ̀n yẹn ni bó tó pẹ́ láfa Ọlọ́run tó ṣe nǹkan mẹ́wọ̀n tá a fọ ògùn lé tá a fọ bọ̀ lérí a máa lo ògùn yìí kí ló dé àlọ́sọ̀rọ̀ lọ́mú Buhari tó ẹni mi wa a máa fọ ògùn lérí a máa fọ ògùn rẹ̀ a máa fi lékeré àti àdé kírètì ẹni mi fún gbèsè náà lè gbowó ọmọlọ́mọ tó ń jẹ́ àkúnlẹ̀ Yorùbá àdé kírètì ẹni mi àkèrè fún àgbẹ̀ fún lè gbowó tó jáde jẹ́jẹ́ tí ò ṣe kọ́ báyọ̀ gbé sórí báyọ̀ gbé kọlu bàbá ààrẹ ń dàmí yẹn kí wọ́n gbọ́ màmá Àbíkẹ́ parí ẹ̀ akọ̀ntì ọjọ́ kan àwọn wá wàhálà kiri thank God ẹlòmíràn ọkọ yìí spoke to our baba today àwọn pé bless ni pé òun bless yín 100%. This is baba tó ti bú tó ṣe gbọ́ ẹ̀nìyẹn o because they wọ́n bí wọn láti lè wọn fẹ́rẹ̀ fún lẹ́ Yorùbá they are just doing for their self. Aláwọ̀ oníṣoríire wọ́n tó fi tẹ́yìn oníṣoríire ìṣẹ́gun rí àmì àṣẹ́gun torí mo sọ fún yín pé gbogbo yín èpè ti gùn mọ́ àṣẹ lógbòhun wà tó lógbòhun ní wọn mo sọ lálẹ́ yìí àṣẹ lè gùn ẹni bí orí gbèpè lálẹ́ yìí orí ẹ̀fọ́ orí gbèpè akọgun ló ń sọ̀rọ̀ àṣẹ lè ti gùn gbogbo alẹ́ Yorùbá ti fàṣẹ sí gbogbo ẹ̀dá bá fẹ́ kaba Yorùbá tẹ́ pé ọ̀tẹ̀lẹ́ fi balẹ̀ dálẹ̀ Yorùbá rú ẹ̀yin náà lè máa bọ́ Aláàfin ẹlẹ́wọ̀n àbúrò ní àwọn gbogbo àwọn orí adé ilẹ̀ Yorùbá àwọn tí ẹ̀ka tẹ̀ débẹ̀ tí ẹ̀ka tẹ̀ sọ̀rọ̀ débẹ̀ gbogbo àkàṣe bí wọn ló wà ẹ̀yin náà ni
ẹgbẹ́ àwọn gbèpè láyé ìpínlẹ̀ máa gbà gbogbo yín bá tán èpè máa pa gbogbo yín ni ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ ń tàgbà sílẹ̀ ẹ̀ ní dàgbà ìbá ọmọ mi tó ṣẹ́kù ẹ̀ nímọ̀ kó tó ṣẹ́kù dandan ẹ̀ nímọ̀ ẹ̀ máa káànú ẹ̀ gbọ́dọ̀ káànú ọmọ kéré kan wọ́n gbọ́dọ̀ ìtàfà ìfẹ́ dàgbà ọmọ náà ìfẹ́ dàgbà tó máa bá gbà pẹ̀fẹ́ dàgbà. àṣẹ ni gùn ọmọdé bá gbàgbàlagbà àwọn àgbẹ̀rẹ̀ tó wájú àgbà mọ́ à ń gbàdúrà pé olúwa má yẹ ká tọrọ àgbà mọ́ olúwa má yẹ ká ṣẹ́kù olúwa jọ wà fẹ́ dàgbà fẹ́ darúgbó ọmọ ike bá ní gbàgbàlagbà ńkọ́ kọ́kọ́ ló bàbá tiẹ̀ náà gbogbo màmá tiẹ̀ náà. àdéhùn mo bàbá tiẹ̀ wà bàtọ́ ń jàjà àgbà òmìnira mo màmá tiẹ̀ wà wọ́n sún wọn lẹ́sẹ̀ mọ́lẹ̀ wọ́n mọ lọ́wọ́ dání wọ́n tó wọ́n fún kí mú wọn lẹ́nu kọ́mọ́jà fún Yorùbá nation kọ́mọ́jà fún Yorùbá kí ló fi gbà wọ́n mo bàbá tiẹ̀ wà bàtọ́ ìgbà Yorùbá nation tó wà tó ń jà kí àjẹ Yorùbá kí ló dà sọ bá wọn bá wọn lọ́wọ́ bàtọ́ ń jà kí ló dà wọn support wọn táìmì yẹn kí ló dà wọn jákẹ́ àbí àwọn táwọn bí yẹn sì ṣe wọ́n fi àgbà fóònù àdójọ́ yẹn ni nobody kò sọ gbàgbà fóònù àfi pé ìyá ń jẹ àwọn yẹn wá à ń jà fún àwọn yẹn wá ní làfẹ́ẹ̀sì ó kà kó volunteer rẹ ni kò ló bàbá tiẹ̀ volunteer rẹ táìmì kò ló sì yá tiẹ̀ volunteer rẹ kó sọ bọ́ Yorùbá nation pé ká bọ́ọ̀dù pé Yorùbá ìyàtọ̀ jẹ́ Yorùbá yìí pọ̀ ju o so yóò lẹ́nu ọ̀rọ̀ wọ́n ti bàbá tiẹ̀ ti jáde màmá tiẹ̀ jáde ó lẹ́nu ọ̀rọ̀ ó tó tẹ̀lé ṣé pé bàbá tiẹ̀ pé bàbá mi tó fẹ́ ṣe dáadáa tó tẹ̀ sọ́pọ̀tì wọn dáa yẹn ó lẹ́nu ọ̀rọ̀ wọ́n ti pé orí ara ìlú ńlọ òlè yóò lè dàgbà ní kì í ṣe pé gbọ́tà àwọn náà sábà ṣe dáadáa sí àwọn ọmọ wa jáde lẹ́yìn lọ́yìn láti rọ pé àwọn ṣépè fún wa pé ọmọ yẹn máa gbèpè ní pé tó gbé àrígbà ń sìn ọmọ kan fẹ́ ṣépè fún wa ọkọ ọmọ yẹn wọn fẹ́rẹ̀ gbèpè ní. èmi wá òsì kan mi fẹ́ sọ ọ̀rọ̀ tí mẹ́sàn-án lẹ́yìn yẹn ọ̀rọ̀ tí mẹ́sàn-án yẹn òsì kan mi fẹ́ sọ pé we should stop gba nǹkan sí àǹṣe wọn rere tá à ń ṣe yẹn kán sọ̀rọ̀ àti bàjẹ́ wọ́n bàjẹ́ fún wa wọ́n bàjẹ́ mo wá sọ fún àwọn aláìgbọ́rọ̀ ni àti sọ lẹ́rọ̀ àti sọ kìíní mo wá sọ fún wọn ni tẹ́ pé ìyẹn ń lẹ̀ ní àwọn èèyàn fi pé wọ́n ló sọ tọ̀rọ̀ àtẹ́gbẹ́ àwọn sọ̀tọ̀ pé ẹ jẹ́ ká ṣe in a civilized way in a polite way ká lè gain more people to support wa àwọn yẹn ẹ̀rùn lè ní mi ṣé irú àwọn tó ń kọ ọkọ̀ kiri ṣé àwọn tó fẹ́ gbé kárí Yorùbá gbà ìjálógbé ìbàjẹ́ ọgbà ilé ṣé àwọn tó fẹ́ sọ fún mi àwọn tó kọ ọkọ̀ kiri wọn ṣé àwọn tó fẹ́ gba Yorùbá nation ni ẹ àwọn tó kọ̀ sí wàhálà tó fẹ́ dá ìjà Sunday Igboho pẹ̀lú àìsí ohun ọmọ pẹ̀lú Koko Zaria fẹ́ dálẹ̀ ṣé àwọn tó fẹ́ Yorùbá nation dáfẹ́ kárí Yorùbá nation gbà ni ẹ ibi tí ò sí jà ṣé àwọn tó fẹ́ kárí Yorùbá nation gbà ni ẹ wọn ò fẹ́ kárí Yorùbá nation gbà àwọn kan enjoy wọn kàn Facebook wọn kàn enjoy ni pé ẹ̀jẹ̀ kẹjá kan kàn máa dé pé abalọkẹ àwọn kan pa kínú kan pa òun rẹ ẹlẹmìtá yẹ ti bàjẹ́ tí orí ti dé pé kò láyọ̀ lé ẹ̀ nǹkan tó kàn fi pàrọ̀ ní pé wọ́n jẹ́ ká lọ sórí kínú ìjẹrẹ káwọn fi pàrọ̀ rẹ wọn fẹ́ wọn rí tí wọn fẹ́ kárí gbà ìyá mi Bukky láti California ìyá mi Bukky ẹ̀ka bọ̀ sórí ètò God bless you Yorùbá nation has come to stay àwọn kan ò ní gbà àwọn kan ò ní gbà ọmọ tí ò bá fẹ́ dàgbà ló máa bú àgbà àgbà máa fi pẹ̀ wọ́n ṣe sí yẹn tẹ́ bá ń bá àgbàlagbà lè dàgbà sẹ́ àṣẹ ti gùn sọ fẹ́ wo májèlé fi dàgbà fẹ́ wo májèlé fi dàgbà mo tútù sọ gbọ́ tó gbé kò sí kọ́ṣọ́ Yorùbá ìyẹn àdẹ̀sọ́ pé dàgbà dáfẹ́ bẹ̀rẹ̀ Yorùbá nation àtọ́gbé tó gbáfẹ́ bẹ̀rẹ̀ mẹ́rin Yorùbá nation o kàbẹ̀sí ṣépè fún àgbà wa kàbẹ̀sí fún àpọ̀ kàbẹ̀sí wọ́n wọ́n lẹ̀ bàbá tiẹ̀ kọ́kùnrin bàbá tiẹ̀ wà mo ní ìyá tiẹ̀ wà kọ́ ṣépè fún bàbá tiẹ̀ náà kọ́ lọ ìjẹ̀pẹ̀ fún bàbá tiẹ̀ fún màmá tiẹ̀ náà kàmọ̀ pé ọmọ ọ̀rọ̀ sọ kàmọ̀ pé o lè táì dáadáa oúnjẹ fún Yorùbá nation tábà gba Yorùbá nation náà tán ṣé a máa lọ fún bàbá wa létí pé bàbá mi ẹ̀ ṣe dáadáa gbà èyí mo láì lẹ́kọ̀ọ́ wọn yìí láti ó kàn gba ìrọ̀ ẹ wá dìbò ẹni pé a fẹ́ gba Yorùbá nation ẹ wá sọ kiri that's not how to go about it. kí ló ṣe yín adé ń bá yín sọ lẹ́rọ̀ tẹ́ bá fẹ́ gbọ́ lẹ́rọ̀ ẹ gbọ́ léèrè by force ni by force ẹ máa fi gbọ́ by force ni àwọn náà àtàtọ̀ sí lọ́rùn.
ìkún bàbá rẹ̀ rẹ̀ ní wà bàbá rẹ̀ sùn ọlọ́run ẹ̀fẹ́ kí ẹni pé kí rẹ̀ ní ẹ̀fẹ́ kí àfẹ́ kí bínú ẹ̀ṣí ẹ̀yìn yàn mí honestly it's not good. I've never seen anywhere tí Sunday Igboho pẹ̀lú MC Olúmọ tó ti jà ọ̀rẹ́ ni wọ́n bára wọn jà wọn ọ̀rẹ́ máa ti gbé kí nìkan ò lè sọ́ra wọn ó ká wà láyà rẹ̀ ó kó sábà ni wọn jẹ́ra wọn lọ́wọ́ èyí kan náà jọ wà wọn ò sí jà kò sí kankan ojúmọ́ ni Ìgbòho máa wá sẹ́kọ̀ọ́ kò sí kankan ọgbọ́n ni MC wọn máa lọ sí jíjẹ kò sí jà kò sí kankan láàrin wọn ní ẹ̀yìn kan wá jókòó bí kan ẹlẹ́fẹ̀ẹ́ cause trouble láàrin èèyàn méjì láìṣẹ́ ẹ bá lè cause ẹ̀ tún you are not gonna be there orí Ìgbòho ló máa wà pé Ìgbòho sí fi ọgbọ́n rí sí bẹ̀tẹ̀ gbé kọlu bàbá wa ààrẹ yẹn ló ń wọ́n fẹ́ òun kábíyèsí sá. ìgbà kí ní mo sọ mí lọ́yọ̀ kìíní inú mi dùn pé kó ìkéṣà wa náà inú mi dùn ìgbà tí mo sọ tẹ́lẹ̀ pé àwọn bàbá yìí jẹ́rí pé mo sọ pé ọ̀nà ọmọ mi ò ní dàgbà ìpẹ́ mo ṣeré ni táǹgọ̀ kó ìkéṣà wọ́n sọ pẹ̀lú ẹnu ẹ̀ fúnra pé ó ní ẹ̀gbọ́n mi ó nígbà tó ń dé Nàìjíríà lòun rí gbogbo everything ó ní láyé ó ní mi ẹ̀bà bọ́ àbáyẹn láíláí ó ní àbáyẹn ó ní ṣèbí kó ìkí wọ̀ zẹ́ èmi kó ìgbẹ̀sán lè gbòó àmẹ́ta láti ṣe meeting pé àwọn bàbá ẹ̀yìn wa níwà wọ́n ti wà lélẹ̀ pé ìwà lẹ́yìn wa lélẹ̀ ní sọ̀rọ̀ bàbá táwọn ẹ̀kọ́ ń bú tó ń ṣépè fún Ìgbòho òun kò lọ́dọ̀ wọn kó ìkí òun kò lọ́dọ̀ wọn ń wà láyé náà ibè lọ́wọ́ náà tí sàrà bàbá tí táwọn tó pé àwọn sọpọ́ọ̀tì wa o ìkọ́mí náà sọ o kó tí wọn ò ní ọgbọ́n ní làákàyè wọn ò ní làákàyè ọgbọ́n òun ti sọ pé wọn bàbá yẹ ẹ̀yin wa náà wà ṣé ẹ gbọ́ bó ti pé àìní làákàyè náà ló kọ̀ sí pé simple kí ẹ̀ ní gbèsè máa kọ́kọ́ gbọ́ kiri máa ṣépè fún wọn kiri ṣé bàbá 90-something years old 92-93 years old 95 ẹ̀ ṣépè fún ẹ̀dẹ̀fẹ́ dàgbà ẹlẹ́ẹ̀dì ṣẹ́kù ẹ máa fẹ́ wọ́n kọ́ta fi ṣe ń fẹ́ wò lákọ́ fẹ́ wọ́n kọ́ta fi ṣe lẹ́ẹ̀bá tọrọ ìdájẹ́ kẹfà dàgbà yìí kábà wò ní ṣépè àṣẹ ti gún ní ẹ tó bá tí wọ́n ti wọ́n pé ọmọ ọdún bá fẹ́ dàgbà kò ní bá gbà ẹni tó fẹ́ tàgbà kò ní bá gbà wọ́n tún sọ no matter anything iye Yorùbá ló wà àṣẹ ilẹ̀ Yorùbá ni àwọn à ń torí pé àfẹ́ 1000 ká lọ pé ká máa ṣe nǹkan gbàgbà mo fẹ́ dàgbà mo fẹ́ darúgbó fẹ́ mọ́ mi lágbà bá ṣe mi máa jẹ́ máa bí sóni máa kú mẹ́ kábíyèsí o máa kú mẹ́ tẹ́lẹ̀ so ẹjọ́ ẹ jẹ́ ká jáwọ́ náà àpọ̀tí rumors tí ó lò ẹ jẹ́ ká stop rumors number to call ẹgbẹ́ pé gbogbo number but nobody should ẹ má bu anybody ẹjọ́ ẹ má tẹ̀ dark anybody ẹ má bu anybody tẹ́ bá pè wọlé no mention anybody's name ẹ má dákọ̀ anybody ẹ má bu anybody fọlọ́ wọn pé ẹ tẹ́ bá dákọ̀ ẹ má drop fún yẹn ni máa fún yín number tẹ́ bá fẹ́ pè tẹ́ bá pè from Asal United Kingdom ẹ lò +44 +44 74 48 69 5361 +44 74 48 69 5361. You can't contact me. Number I know if you are Rain. Contact me. Rain product. Contact me that meeting. I mean, don't work with don't wire of any bala. So to Baba no 074 48 69 5361. That's the number to call me. That's the number to call me, man. Thank you, admin. You know, so give me a lot of the boom, what I see. I will be like I see. That will be like I see. And the baby cocoa. Okay, thank you. I told that number. Okay, thank you. Let me pay the number. Okay.
Okay, that's the number to call in. Thank you, Atunda Olorunwaju Ose Badele. God bless you. You know, because mo jókòó mo wá gbogbo orí Facebook mo wo lórí internet mo gbọ́ rédíò wọ́n pé ṣé Olúọmọ sọ pé àgbọ̀dọ̀ wá sí kó wá ṣe campaign, ṣé Koko Zaria sọ pé àgbọ̀dọ̀ wá sí kó wá ṣe campaign, ṣé ó bú Sunday Igboho, ṣé ó bú àwọn ìṣẹ́tọ̀ lọ́dọ̀ àti bẹ̀rẹ̀ kí n tí ó ẹ̀fà bú kọ̀ọ̀kan láàrin wa pé ẹ̀yin ó máa lè láwọn ohun yóò ẹ̀yin bọ̀dá tẹ̀ ń ṣe nǹkan yóò ẹ̀lọ́gbọ́n lórí o àìfẹ́ yẹ kíní kan o mo ti try kò síbi tí mo ti try tó mo fẹ́ mọ̀ kò síbi tí mo wo orí net mo ti ń wá kiri àwọn tó yẹ pé tẹ̀ tó jẹ́ follower Olúọmọ mo lọ sí kíní wọn mo lọ gbogbo ẹ̀fẹ́ wé bóyá Olúọmọ ti bú wá mì kan tó rọ pé àwọn ìtẹ́ ṣe Yorùbá nation yìí o ẹ̀ ní làákàyè o ó ṣe pè fún wa pé ẹgbẹ̀rún wá sẹ́kọ̀ọ́ mi ò rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ̀ sọ̀rọ̀ àwọn ń gbé kiri àdé pẹ̀lú àwọn ìtẹ́ ń fogun halẹ̀ kiri tẹ bá lóògùn yẹn ti lọ sí Aso Rock tẹ lọ fún Buhari mú Aso Rock àfikẹ́ ti pé gbogbo àwọn aṣọ tó wà ní gbogbo akẹ́kọ̀ọ́ wọn jáde kí ló ṣe yín àfikẹ́ ẹ̀dẹ̀ ìrọ̀ sọ́ndà sí inú ibi tí Buhari wà ní Aso Rock lọ́wọ́ yẹn kó lè jáde síta àfikẹ́ rán ní ìlọsọ́dọ̀ oyin pé kó lè jáde kó bẹ̀rẹ̀ pé òun ṣe mọ́ pé mo ṣe mọ́ mi ò ṣe ààrẹ mọ́ o ara máa halẹ̀ ògùn mara wa ń bí ẹ̀pá lóòkà ní kílẹ̀ káwọn halẹ̀ ògùn mara wa tó bá pa fẹ́ jẹ ẹran ara ẹ̀ ní àmọ́ fẹ́ pẹ́ ogun wọ́n fẹ́ pín ogun ẹ̀ fún ẹ̀ àmọ́ halẹ̀ mọ́ra wa fẹ́ para fẹ́ halẹ̀ ọmọ ogun ṣì kan halẹ̀ kiri ogun tẹ̀ kẹ́ni láì tẹ̀ sọ yín di brigade wọ́n fi halẹ̀ kiri àníkà lóun ká ṣe ọgbọ́n rí ká fi ọgbọ́n rí ṣe nǹkan ẹ̀fẹ̀ ọgbọ́n rí ṣe. ẹfọgbọ́n rí ṣe àmúta ń lọ ẹgbàgbé òṣì àwa òsì fún ìrẹ̀lẹ̀ àti fòṣì ẹgbàgbé òṣì àwa òsì fún yẹn Sunday Igboho tiwa ní ọmọ wa ní ọmọ alálùbáríkà ní òun pẹ̀lú MC Olúọmọ wọn ń ṣe ọ̀rẹ́ wọn ń ṣọ̀tá wọn ò járí ẹ̀ẹ́dẹ̀lẹ̀ wa gbẹ̀lẹ̀ wa ẹ̀ẹ́dẹ̀lẹ̀ wa mú pé kẹlẹ̀ kó wàhálà sọmọlọmọ lọ́rùn déjì ọmọlọmọ ń lọ ẹ má kó wàhálà sí lọ́rùn kò sọ pé kò ẹ́fà sọ pé òun fẹ́ bá MC jà MC òun fẹ́ bá jà ẹ má dá wàhálà sí wọn láàrin abẹ́ expect pé kẹbẹ̀ sí ṣépè fún MC sí káwọn ọmọ ìwájọ́ kí wọ́n dákẹ́ Sunday Igboho ló máa lọ náà kọ́ dákẹ́ ọmọlọ́mọ tí ò dẹ̀ mú tí ò mọ ọkọ tí ò rán yíṣẹ́ tí wọ́n rán yíṣẹ́ ni ojú ayé notice me ẹ̀yin náà ilẹ̀ ọ̀zù kẹ́yìn náà di millionaire don't depend on anybody wọ́n ní ṣe wọ́n ní ohun ní jẹ́ don't depend on anybody lọ́ọ̀zù lọ́pẹ́ yẹn ló ṣe yín ni àbáwọn ṣe kan ló ń dilé yín rí ni ẹ fẹ́ ba ọmọ ọlọ́mọ jẹ́ ká máa ba ẹ̀dẹ́ bá dà fún kéèyàn lọ́fẹ́ bàjẹ́ èèyàn wọ́n pè. Hello? Hello, pè ẹnìkan pè ẹ̀ sorry. Sugar. You need to watch silent, okay? I'll call you back. I'll call you back. I'm calling you back. Hello? Hello? Everyone is okay, sir. Okay, take your time. I say God bless you, sir. I'm just you know, I don't pay for one. Me, I always be online.
Exactly. Ẹjọ́ bàbá mi olúwa kẹ́yìn ẹni tẹ́ ẹni tí lágbára ọlọ́run mo rí àpòtí tí kọ́ láti nàìjíríà náà ti pè é God bless you olóòótọ́ ọ̀rọ̀ olóòótọ́ máa pàdé olóòótọ́ ni olóòótọ́ máa pàdé olóòótọ́ ni olóòótọ́ máa pàdé olóòótọ́ ni olóòótọ́ wọn máa pàdé olóòótọ́ ni because ẹni tó bá ń parọ́ pé onírọ́ náà ló máa tẹ̀lé lẹ́yìn àwa ò ṣe pé a fẹ́ gé ní ti bẹ́ẹ̀ àwa ń ṣe pé kó lè dá fúnlẹ̀ Yorùbá ni wọn láti rẹ̀ ṣe wọn lẹ́nu ọ̀rọ̀ lé ní because tàbá ní skeleton kan àní wà á lè jáde wọn á bà á lẹ́rọ àti jáde àti sọ̀rọ̀ àti pé ìwọ̀ òní gbẹ́nu ẹ sọ́hun láì bá ìgbẹ̀lú owó kan náà ní wọ́n dá ju kí ní kájú lè sákàntì náà bá ìgbẹ̀lú owó kan báyìí láti gbẹ́nu ẹ sọ́hun lẹ́nu ọ̀rọ̀ ó ti adá sákàntì òkò jẹ ní gbẹ́nu ẹ sọ́hun ẹnu ọ̀rọ̀ fẹ́ sọ ó wà báyìí tó wà lẹ́ òkò jẹ ní àwọn akọ̀fẹ́ ẹ̀dọ́ yẹn ẹ̀dọ́ yẹn jáde àwọn alẹ́nu débẹ̀ ni alẹ́nu débẹ̀ ni ẹ̀dọ́ bàbá àwọn ọmọ wà láì ṣe fi spíkà ni ó ṣe bàbá ẹgbẹ́ òṣòkè ẹ ti wà spíkà o God bless you sir. ó ṣe bàbá mi God bless you sir. ètò tí ẹ ṣe lálẹ́ yìí ó tún lékan sínú àwọn ìtẹ́ tí ń ṣe dáadáa náà ni. ẹ ṣe bàbá mi. ṣe rí àwọn ọlọ̀tẹ̀ kan wà tó fẹ́ da iṣẹ́ tí irú èèyàn àgbàlagbà báyìí tẹ̀tí ń gbébọ̀ láti lẹ̀ wá pẹ̀lú àwọn Sunday Igboho àtàwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ti ń ṣe. Kò sí nǹkan tí ó lè fàjà láàrin MC Olúọmọ àti Sunday Igboho. Exactly. Oníkálukú ló mọ ibi tí oníkálukú dì mú. Ìgbòho ò lè ní kí Sunday ò lè wọ Ìbàdàn àbọ̀yọ̀. MC Olúọmọ náà ò lè sọ pé kí olóyè Sunday Igboho kọ́ máa wọ kínní. Ṣùgbọ́n mo wo gbogbo àwọn tí wọ́n ó dàbí pé àwọn èèyàn social media yìí ń sìn reason nìyẹn tó dàbí pé àwọn ìjọba Nàìjíríà ń gbà mí tó bá gbé gbèsè kan èèyàn ní máa àwọn èèyàn abuse kínní púpọ̀. Yes o yes o. wọ́n abuse ẹ̀ púpọ̀ ọ̀dẹ̀ nǹkan kan tẹ́tẹ́ máa tún ṣe ni pé ẹ máa jẹ́ kí bóyá ẹ̀yin tí ẹ jẹ́ àgbààgbà nídìí kínní tí ètò tí tó ọgbọ́n wá tí à ń rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ tí a dẹ̀ ń rí nǹkan tẹ̀lé ń bẹ̀ bóyá ẹ máa jẹ́ kọ́ mọ̀ pé yes ẹ ń ṣe gbogbo àwọn tí wọ́n because ìgbà nǹkan náà lọ́ máa kàyàn kún because wọ́n máa rò pé gbogbo àwọn tó ń jà fún Yorùbá náà ni àwọn tó ń sọ̀rọ̀ yìí tí kò náà ọ̀dẹ̀ nímọ̀ pé selfish interest tí wọ́n náà ń lé bóyá wọ́n wá viewers ni àbọ̀kọ̀ ń wá káwọn èèyàn kọ̀ mọ́ because èmi ò mọ ibi tó ti rí kíní yẹn kò sí ẹ̀rí kan tó fìdí múlẹ̀
ṣẹ̀ṣẹ̀ máa lè kó kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe kínní gbogbo ní gbogbo ọ̀rọ̀ wọn ẹgbọ́n báwọn náà ṣe ń sọ bàbá Ìbà Gani Adams kó ń bẹ̀rẹ̀ làwọn náà wà báwọn náà ṣe máa ń sọ pé èèyàn kan wọn ní kéèyàn kan máa wọlé tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó ètò tẹ́ ṣe yìí ó tún tọ̀ mọ́lẹ̀ sí kínní dáadáa mo dẹ̀ rí ọwọ́ tẹ́ gbé láti lẹ̀ yẹn ọwọ́ tó dáa nítorí ńgbà mí tí téèyàn tí òótọ́rọ̀ bá wà èèyàn á bínú torí iṣẹ́ tí àwọn èèyàn gbé láti lẹ̀ lọ́ fẹ́ dànù yìí so ọlọ́run á máa fún yín ṣe ọlọ́run á dẹ̀ máa dúró tì yín. ẹ ṣe bàbá mi olúwa kẹyìn orílẹ̀ àbíṣètì èyí tí a ní kí a dà sí lálẹ́ nìyẹn. ẹ ṣe bàbá mi ẹ máa bí tó lọ sá. ẹ ṣe bàbá thank you sir bye sir. èèyàn kankan ní wọn lẹ́gẹ̀ẹ́sì kan ló start kíní wọ̀nyí lẹ́gẹ̀ẹ́sì ẹ̀ ló mọ ọkọ̀ tó ń jà fún á ní nǹkan tó rí òun ló mọ mi I don't know mi tó ń pè bẹ́ẹ̀ I don't know him I don't know mi mọ̀ ọkọ̀ tó rí tó fi ṣe gbogbo tó ṣe because ọ̀nà kan ní mọ̀tọ́ náà nìyẹn tí abágbèsè ti jẹ́ níbi tí mi ti ń wá nìyẹn mi ò mọ ọkọ̀ tó rí mi I don't know I'm talking I don't know mi tẹ̀ mọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi tó ń jẹ́ bẹ́ẹ̀ so I don't know him he's not agitator àwọn tí mi lè mi má bá sọ̀rọ̀ I don't have time for ẹni tí mi ò mọ̀ rí so àwọn tí mi lè mi má bá sọ̀rọ̀ nínú pẹ́ẹ́yà tí aṣọ ọmọ ọ̀tá à ń ṣe àgbèrò à ń ṣe ọmọ ìdánù à ń ṣe ọmọ tí ò ní lẹ́kọ̀ọ́ à ń ṣe ọmọ tí ò ń bí láti léere Yorùbá là ń jà fún pé ká lè rí ìjọba wa ṣe là ń jà fún ká lè rí ìjọba ẹni sọ̀rọ̀ là ń jà fún àti ìyẹn kò bá ṣe bí ẹni kan ṣe bí ẹni torí òpé àbọ̀ àwọn sí pé torí òpé náà ṣé ọjọ́ ọ̀la adáfẹ́ pẹ́ Yorùbá nation kó àtàwọn aṣọ́ di ìjà aṣọ́ di fracas ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ni àfẹ́ kó rí bẹ́ẹ̀ òun lílo àfijá àtàwọn ìṣọ̀kan pé àṣọ díẹ̀ díẹ̀ gbégbé. Yeah, I'm telling you, I'm looking for anybody number lu ọmọ kó ṣẹlẹ̀ sí mi number gangan kó ṣẹlẹ̀ sí mi I will be happy I will call lu ọmọ máa lè aṣọ ọmọ tó bá sọ lórí ètò yìí máa sọ fún yín wá bá gbàgbọ́ bá lórí ètò yìí gbà lórí ètò yìí kó wá sọ lórí ètò yìí kó wá kílẹ̀ tó bá yẹ kó wọn ní wá máa bèèrè lọ́ẹ̀ nínú mi á dùn ẹni bá ní ẹni ní máa bèèrè lọ́ẹ̀ of course rí number lu ọmọ ẹ ṣẹlẹ̀ sí mi ẹni bá ní máa pè àbí ti ìkejì Koko Zaria a ń bèèrè lọ́wọ́ èmi ìbílú ìdára mẹ́ta pé wọ́n ṣe ọmọ alẹ́ Yorùbá WhatsApp kan lè pè adélọmọ adé WhatsApp kan ní just ordinary WhatsApp lè pè lè pè nọ́mbà ìdára ìkò ní lọ WhatsApp only WhatsApp only ní WhatsApp only ẹ̀ tí wọ́n pè nọ́mbà ìkò ní lọ WhatsApp only ní so èmi ìbílú pé èmi tẹnu pé MC Olúọmọ o Koko Zaria o ògidì ọmọ Yorùbá ni wọ́n ṣe ọmọ àlè Yorùbá because mi ò rí ìrìnlẹ̀ pé máa fi géèsì àwọn nǹkan tá à ń ṣe tí a ṣe pẹ̀lú ọkàn kan náà mi ò rí tí mi ò tiẹ̀ rí wọ́n ṣe ọmọ àlè Yorùbá I don't see them like that mi ò rí wọn bí ọmọ àlè Yorùbá àwọn ọlọ́mọ mẹ́kọ̀ owó wọn ni we need them thank you Rotunda thank you. We need them. Wọ́n ṣe ọmọ ilé Yorùbá ọmọ ọkọ Yorùbá ni wọ́n mi ò dẹ̀rù pé they will ever come out mi ò tiẹ̀ dream ẹ̀ mi ò tí ì bá sọ̀rí o but mi ò dream pé Olúọmọ will come out pé Yorùbá wọn ìkéṣì wa ẹ lọ kọ́lẹ̀ láì tètè bá sọ̀rọ̀ gbẹ̀mí access Olúọmọ yẹ o mo ti access yẹ o àbí Koko Zaria àwọn ajáde pé ẹ Yorùbá nation yìí o ọmọ bẹ́ẹ̀ bá tẹ̀ ní sọ pé ó tẹ̀lé lórí Nàìjíríà pé ajáde wa condemn wa I don't see that mi ò rí bó lè happen mi ò dream 100 years bó lè happen I don't see mi ò rí bẹ́ẹ̀ mi ò dẹ́ bá rí pé wọ́n fẹ́ gbógun ti Ìgbòho pé torí Ìgbòho yà kí ló fẹ́ fà yẹn kí ni Ìgbòho ṣe fún kí ló fẹ́ fà pé olùkọ́ wà láyé ara ẹni Ìgbòho jà fún ìran ẹni bí mo rẹ̀ sílẹ̀ pé inú Olúọmọ máa dùn sí mi dẹ̀ pé bí Olúọmọ wà sí pẹ̀lú Koko Zaria they are in the tight corner now ebi kini gọọmenti yìí lágbára náà máa tó collapse ẹ máa lóòótọ́ ìyá bí gbogbo ẹ̀ tó wà gọọmenti láì tó gọọmenti yìí ṣe gbogbo ọkọ ló máa láì tó gọọmenti yìí ṣe ìkọ́dá ìmọ̀ ni gbogbo ọkọ máa láì tó gọọmenti yìí ṣe